Honestly, hi T baby, it's your baby. Jọrẹ lọ́lẹ́yìn látọwọ́ Adékúnlé tó ní góòlù náà fún Jọrẹ. Kiss Daniel ti máa ń kiss kiri àdúgbò. Èmi ọmọ yìí rèé ìtùnú Olúwa Adékúnlé ọmọ lójú Ọlọ́run máa ṣàlàyé gẹ́gẹ́ ẹni tí òun lóbìnrin átáyà àtàlè obìnrin náà ní gbogbo ọ̀. Ní mo kí yín káàbọ̀ sórí ètò Ogba Ife ní Garden of Love. This is your number one radio station, radio on Instagram 1000.1 FM. Kí la fẹ́ máa sọ lórí ètò lẹ́nu? Mo fẹ́ sọ ìtàn kan ni mo fẹ́ sọ ọ̀kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ láàrin àwọn lọ́kọláya kan ká fi ṣàmúkọ́gbọ́n. Àmọ́ ìyẹn di ọjọ́ mẹ́jọ tó bá di ọjọ́ mẹ́jọ ẹ rán mi létí ìyá. Ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé Mr. Radio on Instagram ní bọ́tẹ́ ẹlẹ́fẹ́ sọ fún wa rẹ̀ tọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya kan tó fẹ́ fi ṣí wa létí. Bọ́ kí ni mo fẹ́ sọ lórí ètò lẹ́ni sẹ́? Show love to somebody, not only your wife, not only your husband in this time of kónílégbélé. Ìwọ landlord, did you ask your tenant ṣé o ti jẹun lẹ́nu? Àbí wọ́n ti ẹ̀ jẹ wọ́n lówó ni wọ́n jẹ́ lówó o ti ń pariwo ẹ o jẹ mí lówó ẹ̀dẹ̀ mọ̀ pé àṣìṣe báyìí kí ló ṣẹlẹ̀ Mr. Landlord? Show love to somebody that is not your relative in this time. Not only your relative, show love to not only your spouse. What's wrong with you? What do you mean I spend me? You see, I'm serious. I'm damn serious now. Show love to that somebody. Showing love to our neighbors goes a long way in this pandemic period. And really, Dubai love. Don't forget to subscribe to our YouTube channel. God bless you. Stay tuned. Stay safe. Gotcha.